ẹ káàárọ̀ mo kí pátápátá gbogbo ẹni ọmọ Yorùbá bí kíbi tẹ́ bá wà ẹlẹ́yọ̀ kì í ṣe pé èèyàn kan lọ ń ṣe fídíò kan lẹ́yìn ẹ̀mí Bánjí Akíntóyè bàbá yín ni mò ń bá yín sọ̀rọ̀. ẹ ṣeun bó tilẹ̀ jẹ́ pé òkìtì àkọ́ta ọ̀bọ tèmi pẹ̀lú bàbá wa Bánjí Akíntóyè nǹkan lílé ọdún 3 sẹ́yìn mo wà pẹ̀lú wọn nílùú Èkó lórí èdè Nàìjíríà gbà náà ṣùgbọ́n àtúndúpẹ́ fún Ọlọ́run pé ó dẹ̀mí wá sí tí àtúnjọ pàdé báyìí ní èní bàbá wa ẹjẹ́ ń bá bí ìwọlé bẹ́ẹ̀ yóò bá wílẹ̀ Yorùbá ó ti di orin tí ó kálukú wà ń kọ àwọn ọmọ tá àti ìbí gan wọ́n fẹ́ bá ọ̀rọ̀ ilẹ̀ àwọn Yorùbá ọlọ́ọ̀ni jẹ́ pé ó jà wá àwọn akọni wọ́n ti gbé wọn ṣe pé ẹnu wọn lè kó ojú wo lẹ fi wú ọ̀rọ̀ nígbà náà. ṣe rí gbà tí n bá ń gbọ́ táwọn kan bá sọ pé ẹnu Yorùbá ò lè kó ìgbà mìíràn mo máa fẹ́ rẹ́rìn ìgbà mìíràn mo máa fẹ́ sunkún because àwa Yorùbá ààrẹ àlè mọ Yorùbá nation tá a belong sí àmọ́ a ò mọ̀ o tí wọ́n bá ní ká lọ máa ṣa ẹ̀yà tó so wọ́pọ̀ tí wọ́n fẹ́ràn culture wọn tí wọ́n wà proud of their history tí wọ́n follow àṣà tí àwọn bàbá wọn gbélé wọn lọ́wọ́ wọ́n á máa ṣàkún Yorùbá lórílẹ̀‐èdè ayé ni. àwa fẹ́ràn culture wa àwa Yorùbá wà proud of our culture àwa Yorùbá are proud of our traditions. For instance, gbogbo ayé Mùsùlùmí Christian ẹ̀kẹ́ni kan wọ́n máa bára wọn jà àwa Yorùbá nìkan ló wà lórílẹ̀‐èdè ayé tí ò sírù yẹn láàrin wa. Kò sí ilé tẹ́ ẹ lè lọ nílẹ̀ Yorùbá tẹ́ ẹ ní rí Mùsùlùmí Christian oníṣẹ̀ṣe àṣọ and they are living peacefully, harmoniously together. That is keeping a tradition that is dear. Baba kan London, Professor JYDP, only the Yoruba are unique. They are proud of their culture of religious toleration and harmony in a way that no other people in the world are proud of it. Wow. We are united in support in the holding of àwọn nǹkan pàtàkì láyé ara ṣàwá tẹ́ẹ̀mà àwọn Yorùbá mọ̀ ẹnu wọn pẹ̀lú wọn kò sí culture tán ti respect èèyàn ti respect àwọn àgbà iwájú ẹ̀bí tilẹ̀ Yorùbá kò sẹ́ni kankan tó mọ̀ ọ́ ṣe period kò sẹ́ni kankan kò sí o tó mọ̀ ọ́ ṣe àwọn àwọn tí káàkiri ayé there is no country in the world that I have not visited. So pé èèyàn kan mọ bọ́n ṣe yí èèyàn sí bí ọmọ Yorùbá ṣe mọ bọ́n ṣe yí àgbà sí kò sí anywhere in the world ẹ̀ẹ́dẹ̀ ní Yorùbá ẹnu òkú kẹ́ni bá fẹ́ wá kò ń kọ́ ẹnu yín kò sí nǹkan dáadáa oríṣiríṣi ẹ̀ẹ́dẹ̀ bá máa pariwo pé ẹnu yín òkú even our politics àfi máa sọ pé ẹnu wọ òkú yìí kí ló wà ní ẹ. ẹnìkan bẹnu ẹgbẹ́ ẹnìkan bẹnu. nìkan máa ṣe ẹgbẹ́ púpọ̀ ó lè máa ṣe organisation púpọ̀ ẹgbẹ́ púpọ̀ ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ni pé àwa Yorùbá gbogbo politics tá à ń ṣe ó dá lérí wípé ó burú kò burú ó dáa kò dáa everybody ló lẹ́nu láti sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá. Tí ọba ìlú tó bá pe àwọn gbogbo ìlú jọ torí Yorùbá máa ń ṣe ìpàdé ìlú tí ọba máa jókòó tí the smallest boy láàrin wọn ní right láti sọ pé nǹkan báyìí mo rí nǹkan báyìí mo rò nǹkan báyìí mo béèrè. We are a very deeply fundamentally democratic people. So ìyẹn làwọn yàrá máa the Yorùbá máa fẹ́ sọ̀rọ̀ he wants to talk he wants to express himself ìyẹn làwọn máa sọ pé àwọn Yorùbá unite àṣekìnní kan náà tá a bá ní kọ́ńtì ara wa tí ò ní kankan ṣe pẹ̀lú ọ̀dà ẹ̀yà mìíràn tó jẹ́ pé àwa nìkan la wà ń bẹ̀ tá à ń ṣèjọba wa we will be one of the most democratic countries on earth because àwọn èèyàn wa I respect ara wa. Everybody has a belief
àjọ ní bíi ni àjọ ní okùn fẹ̀ gbogbo wa la ní ọmọdé lọ́gbọ́n àgbà lọ́gbọ́n la fi dálẹ̀ Ẹ̀fẹ̀ tá a bá sọ pé a fi dálẹ̀ Ẹ̀fẹ̀ omi pé yẹn la fi ṣe ìpilẹ̀ṣẹ̀ tó ayé wa nílẹ̀ Yorùbá. So ẹnìkan Yorùbá ẹnu wọn kò. Let us have our own country and it will be clear what is happening. That this is a profoundly, fundamentally, intensely democratic people. And we will make a success of it. So, ó ṣe jẹ́ nìyẹn. Ẹnìkan máa sọ pé Yorùbá ẹnu Yorùbá ọkọ̀ kí ló mean pé ẹnu Yorùbá ọkọ̀? In what country in the world do you have ẹlẹ́tìrí ẹ̀yà mìíràn tó ní àwọn nǹkan táwa ní? Táwọn ọmọdé ń bẹ̀rù àgbà tó yé àgbà sí? Tí oníṣẹ̀ṣe oní Christian oní Muslim máa gbé ilé pọ̀ tí ìjà ò ní sí níbi ọ̀rọ̀ religion tán nílò máa wá dá tán máa fi bẹ́rí ara wọn. Ilẹ̀ Yorùbá nìkan ni even lamẹ́ríkà tán sọ pé ó free tó tilẹ̀ Yorùbá. I lived in America for 25 years. Kò free tó lẹ̀ Yorùbá. Ó níbi tó o ti lè sọ̀rọ̀ ẹ̀sìn ẹ ní Amẹ́ríkà tó o gbúdọ̀ sọ that is a serious offence tó lè lose iṣẹ́ ẹ fún. Kò sínú kankan bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. We are a profoundly free and democratic people. That's all. Ẹ ṣé bàbá wa ẹmọ tó bí ìbéèrè bàbá ẹ̀yin gẹ́gẹ́ bí akọni ní gbogbo ayé ti mọ̀ láti kékeré akọni ẹlẹ́bá dé àgbà lónìí àkókò tí Ọlọ́run tún gbé yín dìde padà fún ilẹ̀ Yorùbá tẹ̀yìn rọ́jọ́ ọ̀la tí ń bọ̀ pé yín tí ń bọ̀ yìí yóò gbé ilẹ̀ Yorùbá mi. Agbèmí. Ojú yẹn lẹ́yìn fi rí nǹkan òun. Bẹ́ẹ̀ni. Lẹ́fi ké síta. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ṣe wá wíwú gbogbo àgbàlẹ̀ Yorùbá mélòó ló wá tì lẹ́yìn ibi tí àwọn èèyàn ti ń sọ pé èrò pé bàbá yìí náà tí a bá tún fi bí sútọ́ náà bá tún fi èpè jẹlẹ̀ ṣé èpè tí ẹ̀ náà tó ní mọ́ ìjà lọ tó ní. Mi ò ní ṣépè. Ẹ ní ṣépè. Ọmọ láyé mi ò tẹ̀ ẹ̀ ní sá fún ìjà náà gan. Ẹ ní sá. Láéláé kò sí nǹkan tẹ́lẹ̀ bọ̀dé lè ṣe tó lè mú mi sá. Wọ́n bú mi o, wọ́n kúrò ọmọ mi o, wọ́n ní mo gbowó o, mo ṣe àkẹ́ni kan mi ò gbowó anybody, kò sẹ́ni bọ́dì tó fún mi lówó, ẹni tó bá lóun fún mi kó jáde. Wọ́n lọ́mọ kan jẹ́ wọ́n lóun sọ pé òun fún mi ní 23 million kó wá fún wa ní dítẹ̀lẹ̀. Ó ṣe fídíò. Kó dẹ̀ wá support ẹ pẹ̀lú evidence kí gbogbo ayé rí. Àwa náà wo fídíò tó ṣe. So irú ẹ̀ dẹ̀ wá kí dẹ̀ ní detail fi ṣe yẹn ayé mídíà yìí. Tó bá ti mọ ọ̀rọ̀ pa tó mọ nǹkan burúkú sọ tó lè ṣàyàgbàgbà kó máa bú Ọlọ́run kó máa bú Olódùmarè aráyá wa máa wo ṣóò eye àwọn èèyàn tó bá dẹ̀ wá sí ṣóò ẹ ló fi máa make owó ní Facebook Twitter YouTube nǹkan tó wà nídìí gbogbo ẹ̀ nìyẹn. I must find something outrageous to say so that everybody will come to my program, and therefore there will be traffic. That's what people are doing. Nǹkan tó ń ṣe nìyẹn. Kìí ṣe pé wọ́n believe nínú nǹkan tó ń sọ wọ́n sọ kán bá make owó ni. Mi ò dẹ̀ bínú sí wọn, ìyà ń jẹ àwọn ọmọ wa, ẹ lọ sí school ẹ ríṣẹ́ ṣe, kò sí opportunity láti dá business ara yín sílẹ̀, kò sí anything. It's total darkness, total emptiness. So àwọn ọmọ wa if you kára tẹlifóònù kára kìnnìkan ká kó jọ gbúrúgbùrú ká gbé síwájú ká máa bú Ọlọ́run ká máa bú Ọlọ́run ká máa bú Olódùmarè ká bọ́ba ká bújòyè tá a bá ti ń ṣe yẹn àwọn èèyàn wá wò wá. So ẹni tí ó bá gọ̀ ló máa rò pé òótọ́ làwọn ọmọ wọ̀nyẹn ń sọ lórí mídíà kìnnì wọ̀nyẹn lórí ìkànnì wọ̀nyẹn wọ́n sòótọ́ wọ́n wá nǹkan tẹ́ ẹ máa wá wò tí traffic á fi wà táwọn á fi make owó. That is all. Aburú wo wá ní eléyìí lè bí fún ìgbà ilẹ̀ Yorùbá bàbá ọmọ Yorùbá làwọn ọmọ wọ̀nyí. Bẹ́ẹ̀ ni ẹni tó bá ṣe burúkú àforí ara ẹ̀ gbé burúkú ẹ̀
tó bá yá ọmọ ẹ̀ inherit ẹ̀. So it's clear. But some of our young people don't show they are creating a terrible image for themselves. Want to create a terrible burden for their children in the future. Child. Nǹkan tó wọ́n nídìí lọ́wọ́ nǹkan tó pààyàn lẹ́nu kẹ́ má máa bú èèyàn kẹ́ má máa kúrọ́ mọ́ èèyàn nǹkan tó pààyàn lẹ́nu pọ̀ sáyé. ọ̀pọ̀ ọmọ onímọ́tò kí ló kan. Lọ́wọ́ nǹkan tó lè pààyàn lẹ́nu tẹ́ àwọn èèyàn fi wá ní tráfíìkì lọ́dọ̀ yín tẹ́ fi máa mẹ́kọ̀ owó ẹ má máa kúrọ́. Wọ́n lọ́mọ kan jẹ́ kí lórúkọ ẹ̀ ó lóun ó ṣe ewì. Only Professor Akintoye kúrò ó desert UPN ní 1983 ó lọ join NPN ní Banji Akintoye. The stories in these papers. Tó o bá fẹ́ mọ̀ ó wà tó o bá fẹ́ o tẹ nídìí láti lọ sí paper àwọn tájọ ń ṣe politics nígbà yẹn bèrè lọ́wọ́ wọn. I was the assistant national secretary of the party. Ìgbà tí àwọn ọmọborowo tó lọ ń bá Ajáṣinjà ní àìlẹ́kì bàbá arúgbó tí gbogbo wa fẹ́ràn. Tí gbogbo wa respect bàbá Ajáṣin bàbá wa nìyẹn kò tọdún kan ọdún méjì lẹ young man tí bàbá fúnra rẹ̀ fọwọ́ ara ẹ̀ yàn kó wá ṣe deputy tó wá bẹ̀ sí gbogbo tì tó wá káwọn ọmọ kéékèèké jọ tí wọ́n sọ bàbá di ẹni tí aláìlára ní Àkúrẹ́. So àwa tá a wà ní Èkó èmi wà ní Senate àwa ṣe ìpàdé pé ẹ jẹ́ ká ránṣẹ́ lọ kí ló ń ṣẹlẹ̀. Why is Chief Ajáṣin in this kind of trouble in the state tí gbogbo wa ti love and respect him? So I went there, mo bá wọn ṣèpàdé, mo lọ bá wọn borí owó, bẹ́ẹ̀ ṣe yóò dáa. Mo lọ bá Professor Aluko, Professor Aluko ní Banji tanko pé ó wá, òun ti pè ọmọ borí owó òun ti gba sọ́kò gbà. Ok, màá lọ sọ̀rọ̀ sí wọn ní House of Assembly. So mo wá sọ fún Speaker House of Assembly. Wọ́n wá ní kí n wá ní àárọ̀ ọjọ́ kejì mo wá lọ bá wọn sọ̀rọ̀. They respected me, no question, and so on. Mo dẹ̀ sọ nǹkan tí mo fẹ́ sọ fún wọn, but it did not change anything. They had made up their mind to remove Ajáṣin as governor and to put Omoborowo in his place in the nomination Kudie for the second term. Bàbá rẹ̀ ló ń fẹ́ ṣe, bàbá wa dẹ̀ ni, àwa dẹ̀ respect. So àwọn wa bẹ ṣe pariwo àwọn tẹ kankan bàbá ò lè sẹ́ẹ̀dì kankan lọ sí House of Assembly lùmọ́ kó pass kò possible kò sí nǹkan tí bàbá lè sẹ́ẹ̀dì sí House of Assembly tí wọ́n ní máa bó máa ṣe wọ́n dẹ̀ wá lé pé gbogbo Èkìtì ti sọ pátá ọmọ Borowo gbogbo Èkìtì náà ibẹ̀ ni bó dẹ̀ wà sọ èmi ò kì í sáfògùn láyé ọmọ alájagun lè ní Paparosi ló bí mi ò kì í sáfògùn ọ mo wá decide wípé we have to do something about it. Ọmọ Borowo ń pariwo káàkiri àtàwọn supporters ẹ pé gbogbo Èkìtì tí support ẹ pé òun náà yàn èmi fẹ́ sọ fún wọn wípé it is not true Èkìtì náà bí èmi so mo wá lọlé lọ sí Èkìtì mo wá àwọn kí n tọ́ ẹ̀ tó délé àwọn ọmọ tó ti gbọ́ ọ̀rọ̀ yìí pé Bánjí lòun bọ̀ lé wọ́n ti kún gbogbo àdúgbò tí wọ́n ń dúró dé yìí. So ìjọ yẹn náà sọ pé bàbá ẹ̀gbọ́n wa because ọmọdé ni nígbà yẹn I was 40-something years old. Wow. When I became a senator in 1979, I was only 44 years old. 44? Yes. 1979. Yeah. So mo wá lọlé gbà tí mo ti délé wọn pé Bánjí dé nìyẹn. And I started. Within 2 days, mo ti lé àwọn ọmọ Borowo kúrò ládò Èkìtì, the center of Èkìtì. Ẹgbà tán wá rí wípé Èkìtì tán sọ pé sọpọ́tì ọmọ Borowo Bánjí máa ti dàrú. Mo ní èmi fúnra mi I am a candidate, so the candidate mẹ́ta. Tó tí bá sọ pé ẹja lọ ká lọ sọpọ́tì àwọn ti borúkọ Chief Ajáṣin jẹ́ kọjá ìyẹn
wọ́n ti borúkọ ẹ̀jẹ̀ kọjá pé so èmi wá sọ pé èmi ò support Ajásin mi ò support Ọmọbọ̀rọ̀ I am a candidate myself and àwọn ọmọ ìdìbò bẹ̀rẹ̀ sí yà tẹ̀lé mi. Ó burú débi wípé àwọn Ọmọbọ̀rọ̀ owó àwọn supporters ẹ̀ wọ́n wá lọ pààyàn ní Adó. Wọ́n lọ háyà tọ́ọ̀gì wá tó mú bọ́n dání tó dúró sí bí ẹyẹ kung fu man tán bẹ̀ sí yalé leaders UPN Adó Èkìtì káàkiri tán yìnbọn tán pa wọ́n. Chief Ajásin ló fóònù mi pé Bánjí mo wà lẹ́kọ̀ọ́ ní Senate Bánjí wọ́n ti ń pààyàn nílùú ẹ̀ o àwọn ọmọ Ọmọbọ̀rọ̀ ti ń pààyàn nílùú ẹ̀ o so mo wá sá lọlé mo lọ sọ́dọ̀ Chief Ajásin l'Àkúrẹ́ ó wá bá mi lọ sí Adó àlọ́ kí àwọn families tó ń pààyàn wọn ìkan bàbá tó dàgbà jù lára àwọn tó ń pa bàbá yìí ńlá ọ̀nkù mi ni ọ̀nkù mi ni so aṣáàtọ́jú wọn aṣọkú aṣèkàkú mo padà sí Èkó kọ́sọ̀ Ọmọbọ̀rọ̀ owó ti mọ̀ nígbà yẹn lọ pé kò síbi tóun ti lè win mọ́ kò possible mọ́ wọ́n wá pààyàn torí ẹ̀ wá win kò ṣeé ṣe ó wá lọ join NPN ó fẹ́ gbẹ́lẹ̀ ó wá fẹ́ gbẹ́ wá sílẹ̀ ó wá lóun lọ join NPN àwa tún ṣèpàdé lẹ́kọ̀ọ́ àwọn ará Èkó ní Bánjí ó fẹ́ ọkọ̀ ẹ̀gbọ́n ìná ni Ọmọbọ̀rọ̀ ojú ẹ̀ díẹ̀ wà lọ bá sọ̀rọ̀ wọ́n ní mi ò ní bá sọ̀rọ̀ mo wá make a public statement to publish sínú pépà gbọ́ Akin Ọmọbọ̀rọ̀ owó má destroy ara ẹ̀ ó fẹ́ lọ join NPN bó ló fẹ́ gbé yẹn wọ̀ ní Ondo state NPN l'Ondo state ọgbà ni ọ bọ̀tí nǹkan tó gbọ́kànlé ni pé wọ́n máa rí ìdí election fóun wọ́n dẹ̀ rí ìdí ẹ̀ fún lóòótọ́. Èmi ni representative Chief Ajásin ní final collation ní Àkúrẹ́ èmi àti boy kan tán ní coach assistant mi Alex Adédìpẹ̀ ọmọ Àkúrẹ́ àwa méjì yẹn la lọ ṣaṣojú Chief Ajásin àti UPN ní collation center ní Àkúrẹ́ the electoral commission office. Nǹkan tó yẹ ká ṣe lálẹ́ ẹjọ́ kan kó parí kán lè announce result láàárọ̀ ọjọ́ kejì ẹjọ́ kẹta náà tó lè announce result ọjọ́ mẹ́ta la gbé níbẹ̀ yẹn tí mi ò bá ìwọ ọrùn mi tí mi ò ṣan ẹnu tí mi ò bọ́jú for 3 days. ẹ fún wọn láyè láti ṣiṣẹ́. àjẹ kan ṣe wọ́n fẹ́ rí ìdí ẹ̀ kò ṣeé ṣe torí àwa ti organize better gbogbo result bó ṣe ń ṣe the real result bó ṣe ń ṣẹlẹ̀ ní orí oko làwọn ọmọ wa ń kó wá fún èmi ní wọn ti dé wọn ní wọlé wọn ọlọ́pàá ò ní jẹ́ kán wọlé but wọn ti ránṣẹ́ sí mi pé àwọn ti wá láti àkókò kí wọ́n pàdé wọn ní gate màá wá lọ pàdé wọn gate màá gbà so gbogbo papers wọn wà lọ́wọ́ wa so ìgbà tó bá wá gbé result tí wọ́n tán ti cook àwọn tán ti bribe àwọn tán ti ṣe tó bá wá gbé dé tó bá gbé sílẹ̀ màá gbé tèlé ìwọ electoral officer from Àkókò or from Èkìtì tó ní result ẹlẹ́lẹ́ tẹ́ Ọmọbọ̀rọ̀ owó ti beat Ajásin rẹ́rẹ́rẹ́rẹ́ yìí ìwọ náà ló sáìn eléyìí ní Adó Èkìtì lọ́sàn yìí àbí ní Ìkàrẹ́ how come signature ẹni signature tó tí ò bá sáìn ẹgbẹ́ wọn á pa so á sáìn ẹ̀ bọ̀dọ̀ eléyìí tí ó máa fi fọ́ọ̀gì kí ni ó wà lápò ẹ̀. olúwa àṣepò tí ẹsẹ̀ mọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. So àwa ṣàjà gbà tó dòru ọjọ́ kẹta Tuesday night Chief Awólọ́wọ̀ wá fóònù sí Chief Ajásin pé report tó ń dé ọ̀dọ̀ àwọn ní Ìkẹ́nnẹ́ ó ṣòwò wípé àwọn arábí tí medical mind wọn pé wọn apá Bánjí àti Alex Adédìpẹ̀ lò wọn máa pa Senator Akintoye wọn apá assistant Alex Adédìpẹ̀ lọ ránṣẹ́ sí wọn kán kúrò ń bẹ̀ kán fi wọn sílẹ̀ bá bá fẹ́ rí ìdílé ṣe kán rí ìdílé má jẹ́ kí ẹ̀jẹ̀ àwọn ọmọ wọn wà lọ́rùn ẹ o
ní chief Ajáṣe wa ránṣẹ́ wa pé ká kúrò àkọ́kọ́ takú bẹ́ẹ̀ ni kúrò bọ́tù gbà tí ó yá ẹ̀rù wa bẹ̀rẹ̀ sí gbà wá náà because oríṣiríṣi ọlọ́pàá tí ò sí bẹ̀ níbẹ̀rẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí wọ́dé chai. So la fi wá kúrò mbẹ níbi 2:30 a.m. ọjọ́ kẹta. ta sá lọ kúrò mbẹ ngbà tó máa di bí 5:30 a.m. wọ́n ti wá announce àdúsá ọ̀pẹ ọmọbìnrin ó ti wọlé. Wow. Ó ti di gómìnà Yorùbá Ondo State. Ìjọba òkú ni jẹun. And láti jókòó ti ṣe fáwọ́ bàbá Ajáṣe farabalẹ̀ pàpà. It will not happen. It will not happen. Yes, it will not happen. After the announcement. Yes, it will not happen. After the announcement. Yes, it will not happen. I don't know. I need voices. I need connections. It will not happen. Wọ́n bẹ̀rẹ̀ sí announce result wọn níbi 5:30. By 6 o'clock Àkúrẹ́ gbù ti gbaná pátápátá. Àwọn ọmọ ti fọ́ sí tátán ti bẹ̀rẹ̀ sí lọ́wọ́ àwọn ọmọ supporter pọ̀ ọmọbìnrin káàkiri tán pa wọ́n. Ọmọbìnrin fúnra ẹ̀ láti lọ sá pamọ́ sílé ibi kan àwọn sójà àti kékeré kan sọ̀rọ̀ àdẹ̀ síbẹ̀. Àwọn ọmọ ń lọ bẹ̀ wọ́n yìnbọn lù wọ́n pa lára wọn stop. Chai. John. So in the end wọ́n wá bẹ̀ wá pé kájọ ká lọ sí court àwa lọ sí court èmi ní ẹgbà the final witness àwa gba lawyer kan bright lawyer Ajayi Ògbóná I was sitting and waiting pé àwọn ọmọ wa dẹ̀ surround me àwọn dẹ̀ ti lọ dúró sẹ́yìn court pé tí n bá lọ bẹ̀ ogun ajá bẹ̀ àwọn adẹ̀ win àtọlọ́pàá àti sójà gbogbo àwọn ọmọ wa ní prof a senator wa ẹ farabalẹ̀ we are there. Oh yes. Mo dẹ̀ mọ̀ pé they were there mo mọ̀ wọ́n àwọn ọmọ wa nìyẹn oh yes mo mọ̀ wọ́n dáadáa so ó dàbí pé ogun gan ló wá fẹ́ jà yìí lẹ́yìn kóòtù ní Mr. Ajayi lọ́ọ̀yà wa nígbà tó ti gba information wọlé àwọn pépà tá a kó jọ wọn yẹn tó ti lò ó adájọ́ ti gbà wọlé tó ti lò ó adájọ́ ti gbà wọlé tó ti lò ó adájọ́ so èmi náà ní kéèmí wá jẹ́ the final witness tó máa sọ story nǹkan tó ṣẹlẹ̀ gan níbi náà ti ń ṣe nomination náà ṣe coordination bí kẹwàá jà ibi ṣáàjú pé wọ́n tí Professor Akintoye bá wá síbi ogun abẹ́. ṣé wọn fẹ́ kẹ́ wọ́n. The best thing ni wípé àti wọ́n ní kẹ́sì a ní ìdí kó tún ṣe wá sọ̀rọ̀ mọ́. So ní telephone ring láti court ṣìfà Ajáṣe ń gbé ó ṣe lọ́ọ̀yà wa ọ wá ní bàbá àti close kẹ́sì wa àti wọ́n ní kẹ́sì lẹ́yìn. Really? Yeah. Kò sí bọ́n ṣe lè ṣe àti wọ́n yẹn lẹ́yìn. Because wọn ní ànsá àwọn ìwé tán lọ ní káwọn ìtọ́ni officers látòrí oko wọ̀nyẹn ká máa kó wá káwọn tán ti bribe wọn wọ̀nyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní òṣèré gbé síwájú adájọ́. Wọ́n bá gbé wájú adájọ́ bá wò sí wá sẹ́yìn tí wọ́n ṣe gbé ní sáyìn òun léde. Ojú àwọn tó ń ṣe witness lójọ́ tó ń sign lójú wọn ní àkókò àbí ní Adó Èkìtì àbí ní Òmùwò àbí kan wọ́n wà ńbẹ̀ wọ́n sọ pé ojú wa ló ṣe sign ẹ̀ kọ́pì tó fún àwa nìyẹn because òfin ìjọba sọ pé gbọ́dọ̀ fún àwọn party representatives ní kọ́pì ó fún wa ní kọ́pì gbà tó sign kọ́pì tó kún fún wa nìyẹn so bọ́lá ti wá rí ìwé eléyìí
ti ṣètò wa super, so we won the case. The judges declared pé Chief Ajasin ló win. That was it. Oh yeah. Daddy. Òun lọ́mọ kan wá sọ pé Professor Akintoye lọ́wọ́. Ṣọ́ra ọmọ òbímọ. Kò ṣọ́ra. Òbímọ tó máa inherit gbogbo nǹkan tó ń ṣe yìí. God Almighty. You are creating a big burden for your children. Ẹ má ṣe bí ara yín bẹ́ẹ̀ yan ọmọ mi, ẹ má ṣe ara yín bẹ́ẹ̀, mo fẹ́ràn Yorùbá púpọ̀, ẹ má ṣe ara yín bẹ́ẹ̀, ẹ má ṣe àwọn ọmọ yín bẹ́ẹ̀. Nínú àwọn bloggers wọ̀nyí náà, ẹ̀yin lẹ́ sọ̀rọ̀ sí pé ẹ̀ ságun rí ọjọ́ tí wọ́n gbọ́ pé wọ́n ní ẹ̀ resign kò ní ìlànà náà bá ní bàbá Akintoye lóhun òṣè Odùduwà nation mọ́ o bàbá ti resign o bàbá ọlọ́run àbẹ̀tí dídì tó ṣe bí òwúsàn ẹ̀yin kò gbọ́ wọ́n lẹ̀ ti resign wọ́n ní camouflage ni pé ẹ̀ resign kò nínú ìlànà ọmọ Oòduà pé ṣùgbọ́n ìjẹ́ Odùduwà nation kẹtẹ́ ni mo gbé sọnù pé ẹ ti jù ú lẹ̀ ẹ máa gbọ́ kódà ó mú kí àwọn kan lókè òkun àti ní Nàìjíríà tí wọ́n jẹ́ olólùfẹ́ yín bẹ́ẹ̀ bá fura àwọn kan ti rí ẹ̀yìn wọ́n ti rí ẹ̀yìn pé bàbá ò lè gbé wa débi kankan bàbá ti resign ọ̀rọ̀ yóò tí ì clear o lóòótọ́ ilé ti sọ láwọn òbí kan pọ̀ sí ló sì ń já ilẹ̀ pé bàbá Akintoye ti resign ẹ̀yin lẹ́sìn ẹ̀ sábórí. mi ò resign mi ò kúrò èyí wá gbọ́. mi ò kúrò bẹ́ẹ̀ mi ò ní kúrò di eléyìí we are going to get our country and we are going to get it soon ẹ fọkàn balẹ̀ and we are fighting this at home and abroad thank God for the kind of exposure tọ́lọ́ ti fún mi ní káàkiri ayé we are fighting this at home and abroad and we shall win lágbára lọ. àmín. Àwọn ọmọ kan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta lórí ọ̀rọ̀ yìí náà tí ìkan rẹ̀ jẹ́ nìkan tí ẹ̀mí ẹ̀ bá ìrìn àjò yìí lọ ẹ ṣàdúrà fún àwọn ọmọ wọn ní adé orí ọ̀kìn lórúkọ yìí adé orí ọ̀kìn lẹ́yìn báwọn èmi náà rí lórí social media èmi ò. ẹni ọmọ wa nǹkan wọn lọ ṣe rálì ní Èkó wọn ní àwọn ọlọ́pàá nìkan lò mo kí àwọn èèyàn wà ní Adó Èkìtì tó ń jẹ́ parents ọmọ mo kí yín o mo kí yín mo ń bọ̀ lé ìgbà wálé mo ń bọ̀ lọ́dọ̀ mi gbogbo nǹkan tá a bá lè ṣe fún àwọn ẹ̀yàn a máa ṣe the important thing báyìí ni pé àwọn tó jẹ́ aṣáájú wọ́n ṣètò láti gbé òkú ẹ̀ kan gbé wá sí Adó kan wá sí but a máa ṣe ọmọ yẹn lóore a máa ṣe àwọn èèyàn ẹ̀ lóore ẹlẹ́yìí tó tún wá ṣe pàtàkì bẹ́ẹ̀ ni pé we are going to fight his case in court a máa bá Nigeria government ṣe tá àwọn akọ oh yes wọ́n lè pa Yorùbá bọ́ ìkan sọ́nù bó ṣe wù wọ́n we have kì í ṣe Nàìjíríà mọ́ I don't know tá a bá gbé lọ sí kóòtù nílé tí ò bá ṣe é ṣe we will take it to the International Criminal Court in The Hague ká ṣì máa ṣe lé ìta ṣe yeah we are give up on him láyé like we are going to fight you. We're going to fight the federal government by the law of the world until you know that these people are not to be joked with. We Yoruba are not to be joked with, and you have better land that. That's the truth.